ọgbẹ́ omi ẹ̀mẹ̀rẹ̀ olójú ẹni tó yé o òrìṣà ni o ẹ̀mẹ̀rẹ̀ ológun ni wọ́n kíní kan ni wọ́n kán pààyàn náà mọ̀ kán ṣèyàn léṣe náà mọ̀ kò sí yẹn mọ́ nísìnyí owó láyé fi ń jagbà òǹrẹ̀ láyé dẹ̀ fi ń jagbà. ẹ̀mẹ̀rẹ̀ náà ṣe é gúsí lárúmọ̀ eégún anígilájẹ́ ẹ̀mẹ̀rẹ̀ náà ṣe ó ń bọ́dọ̀. gẹ́gẹ́ bí a ṣe gbọ́ bí màmá wa Alhaja Kudirat Kadejọ bí wọ́n ṣe sọ wọ́n ní pé láàrin ìlú Ìtòkò ìlú ẹ̀mẹ̀rẹ̀ àti ìlú Kéèsì ìlú ẹ̀mẹ̀rẹ̀ ò fi bẹ́ẹ̀ dàbí ìlú Ìtòkò tó jẹ́ pé tẹ́lómi bá sọ pé òun lọ sí ẹ̀mẹ̀rẹ̀ Ìtòkò làwọn ọlọ́kadà máa ń dárúkọ kí nìdí tó fi rí bẹ́ẹ̀ sà. a rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó gbajúmọ̀ tó wọn tó ìlú Ìtòkò kò sí ìlú tó lè sọ pé òun gbajúmọ̀ tó ìlú Ìtòkò lẹ́gbàá yìí wọ́n á dárúkọ ìlú kankan o. ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́lọ́kanjọ̀kan o ẹsẹ̀ múlẹ̀ náà ní ètò. ó rán wa létí àwọn ohun tó ti kọjá lọ o. ẹsẹ̀ múlẹ̀ náà ní ètò. àṣà ilẹ̀ wa ká gbé lárugẹ o. ẹsẹ̀ múlẹ̀ náà ní. èmi ni olóyè Sẹ̀míù Àdìsá Akíbílé. ọmọ bo ni yín sà. ọmọ ìlú ẹ̀mẹ̀rẹ̀. lágbólé bo ni yín sà. agboolé Akíbílé. Akínbílé. akínkọ́ akí. ok Akíbílé. yes. ǹjẹ́ Akíbílé yín ṣé ó papọ̀ mọ́ orúkọ tí bàbá Alhaja Ọmọwúrà náà fi kọrin tọ́kì bàbá kan pé ọmọ Akíbílé. bẹ́ẹ̀ni Akíbílé ò pé méjì Akíbílé kò pé méjì ẹyọ kan ṣoṣo ni ṣùgbọ́n wọn kan wà wọ́n jẹ́ Akíbílé wọn tán jẹ́ Akíbílé orúkọ bíi báyìí nìyẹn orúkọ tán nílẹ̀ Ẹ̀gbá bíi báyìí ni wọ́n ti jẹ́ Akíbílé ìmọ̀ orúkọ tí àwa gbé wá tán bàbá ńlá àti wá gbé wá láti wèrè ilé tẹ́mẹ̀rẹ̀ ti dìde òun ni Akíbílé. òun ni Akíbílé. ẹ̀dá ṣe gidi gan ni sà ó yẹ wo lẹ́yìn jẹ́ ní ìlú ẹ̀mẹ̀rẹ̀ bí báyìí sà. mo kọ́kọ́ jẹ àpésìn ìlú ẹ̀mẹ̀rẹ̀ kí n dẹ̀ tó jẹ àpésìn ìlú ẹ̀mẹ̀rẹ̀ mo kọ́kọ́ jẹ olórí ọ̀dọ́ chairman community gbogbo ìlú ẹ̀mẹ̀rẹ̀ ti Létòkò lẹ́yìn tí mo jẹ chairman community ìlú ẹ̀mẹ̀rẹ̀ ti Létòkò mo gbé ilẹ̀ ní 2002 August 20 2002 nínú gbé jùlẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá jẹ àpésìn ìlú ẹ̀mẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí oyè Ògbóni ìlú ẹ̀mẹ̀rẹ̀ lẹ́yìn tí mo dẹ̀ lò fọ́dún mẹ́wàá mo tún jẹ bá wọn promote mi sí báàsì wọ́n gbé mi sókè sí báàsì ẹ̀mẹ̀rẹ̀ wọ́n ní 2016 mo di olúwo ìlú ẹ̀mẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ láti ìlú ẹ̀mẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá wa Aláké ilẹ̀ Ẹ̀gbá kan tó ṣàdúrà fún kábíyèsí. ẹ̀dá ṣe gidi gan ni sà kí ni nǹkan tí ẹ lè bá wa sọ ní ṣókí nípa ìtàn tó rọ̀ mọ́ ìlú ẹ̀mẹ̀rẹ̀. ẹ̀mẹ̀rẹ̀ ṣẹ́rí nílẹ̀ Ẹ̀gbá àwọn ìlú kan wà àwa ìlú kan wà kí n pè bẹ́ẹ̀ jẹ́ pé àwa la kọ́kọ́ tẹ̀lú Ẹ̀gbàdo àwa wá láti wèrè ilé àwọn tó kù ìkan ni wọ́n ìkan ni Jẹ́mọ̀ ìkan lọ́bádò ìkan ni Kọ́pá ìkan lẹ́mẹ̀rẹ̀ mo rò pé nǹkan tí mo sọ yẹn yé tájọ tẹ̀dò sílẹ̀ Ẹ̀gbá ṣùgbọ́n wípé àwọn tó kọ́kọ́ délẹ̀ Ẹ̀gbá gbára àwọn ẹ̀mẹ̀rẹ̀ wà nù àwa àti Tókò àti Ọbàdò ni abálẹ̀ tí ń sọ̀rọ̀ Tókò àti sọ̀rọ̀ Ìkọ́pá abálẹ̀ tí ń sọ̀rọ̀ Ọbàdò àti sọ̀rọ̀ Ìjẹ̀mọ̀ bó ṣe rí nìyẹn. ẹ̀dá ẹ ṣé gidi gan ni sà nínú orin bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà wọ́n kọ orin kan wọ́n ní ọ̀nkì ọmọ Àrídẹ́gbé lọ àbùdù sàlámì ọmọ Àrídẹ́gbé gbàtọ̀ wá ń kọrin lọ tó wá dárin kan wá ní ọgbẹ̀ omi ẹ̀mẹ̀rẹ̀ o ọmọ Àrídẹ́gbé kí nìkan tí ẹ mọ̀ tí ẹ lè bá wa sọ nípa ọmọ Àrídẹ́gbé papọ̀ mọ́ ọgbẹ̀ omi ẹ̀mẹ̀rẹ̀ tí bàbá Alhaji Ọmọwúrà mú mọ́ra wọn sà. olóògbé Alhaji Àyìnlá Ọmọwúrà olórin ni wọ́n fi ṣe fàṣà ibẹ̀ yẹn kórin yẹn lè dùn ni Sàlámì ọmọ Àrídẹ́gbé kì í ṣọmọ ẹ̀mẹ̀rẹ̀ ṣé nǹkan tí mo sọ yẹn jí but wọ́n fi kí àwọn ìlú nǹkan tí wọ́n ń fàyọ ńbẹ̀ yẹn ni pé àwọn ìlú kan wà tán ní nǹkan ìṣẹ̀ṣe wọ́n ní Aké Ìtẹ́sí owó okun omi Aké owó ogun omi Aké Òròkè omi Ìtẹ́sí ọgbẹ́ ọdúndún omi Ìtòkò ọgbẹ́ omi ẹ̀mẹ̀rẹ̀ o ọ̀tọ̀ sọ mẹ́rin ní pé àwọn ìlú kan wà bẹ́ẹ̀ yẹn tó ní ìṣẹ̀ṣe wọ́n dárúkọ àwọn ìlú tó ní ìṣẹ̀ṣe tí kí nìyẹn dẹ̀ ti wà níbẹ̀ tí kò parun náà sọ yẹn
ọ̀dà ẹ ṣé gidi gan ni sà. Kí ni nǹkan tí à ń ṣe ní Ẹ̀mẹ̀rẹ̀ ní èní sà? Ọdún egúngún ìlú Ẹ̀mẹ̀rẹ̀ ni. Ọdún egúngún ìlú Ẹ̀mẹ̀rẹ̀ òun là ń ṣe. Oyè wo ni ìlú Ẹ̀mẹ̀rẹ̀ ń jẹ ní Ẹ̀gbá Aláké? Ẹ ṣé. Oyè táwa Ẹ̀mẹ̀rẹ̀ ìlú Ẹ̀mẹ̀rẹ̀ tá ń jẹ lẹ́gbà Aláké nígbà wáṣẹ̀ gẹ́gẹ́ bí a ṣe wà nù ìlú tó kọ́kọ́ délẹ̀ Ẹ̀gbá yìí à ń jẹ Olúwo Ògbóni Ẹ̀gbá. Olúwo Ògbóni Ẹ̀gbá. Gbogbo Ẹ̀gbá Ẹ̀mẹ̀rẹ̀ ti jẹ rí. Lẹ́yìn yẹn àjòyè nínú Olórógùn, àjòyè nínú Jagunjagun, ṣùgbọ́n lénìí ní àpapọ̀ gbogbo Ẹ̀gbá àwa ìlú Ẹ̀mẹ̀rẹ̀ à ń jẹ bá a ṣe gbogbo ilé Ẹ̀gbá. Ìwà rẹ̀ fàdé ní lẹ́gbà. Mo rò pé ó ti yé báyìí. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ìwà rẹ̀ fà ní lẹ́gbà. Kálukú ló ní oyè tó máa ń jẹ ní ìdílé oyè tó scatter ó pọ̀ gan. Oyè original demi oyè ẹ̀dọ́kí oyè ó wà o because nínú ìlú ìwà rẹ̀ fà, ìwà rẹ̀ wá, ìwà rẹ̀ jìlá. Ọtí ìwà rẹ̀ fà gangan ló ń jókòó wọ́n darí ìlú tonú wà rẹ̀ fàlàwà Ẹ̀mẹ̀rẹ̀ wà bá sí gbogbo Ẹ̀gbá là ń jẹ lénìí. Àjọṣepọ̀ ló wà láàrin ìlú Ìtòkò, ìlú Ẹ̀mẹ̀rẹ̀ àti ìlú Kéèsì. Àjọṣe tó dán mọ́rán ni tí a rí bí yà sí láàrin ara wa tó yẹ pé ààlà tó wà láàrin wa ọ̀nà ẹlẹ́sẹ̀ ní kìí ṣe ọ̀nà mọ́tò, ọ̀nà tí kò ń gbẹ́ni méjì láti kọjá ni náà ni ọ̀nà tó wà ààlà láàrin Ẹ̀mẹ̀rẹ̀, Ìtòkò, Kéèsì. Kódà ojú ọ̀nà kan ṣe ní ìlàtúnjọ ń lò pàpà lọ́nà títì tí kò sí tàbí ṣùgbọ́n tí àjọṣe tó dán mọ́rán tó dẹ̀ wà láfi ń pera ní Ìkẹ́. Ìtòkò, Kéèsì, Ẹ̀mẹ̀rẹ̀ láti sí Ìkẹ́ township. Ìkẹ́ township. Yes. Ìtòkò, Kéèsì, Ẹ̀mẹ̀rẹ̀, Ìkẹ́ township. Ìkẹ́ township. Ọ̀dà ẹ ṣé gidi gan ni sà. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ bí màmá wa Alhaja Kudirat Kadejọ bí wọ́n ṣe sọ, wọ́n ní pé láàrin ìlú Ìtòkò, ìlú Ẹ̀mẹ̀rẹ̀ àti ìlú Kéèsì, ìlú Ẹ̀mẹ̀rẹ̀ ò fi bẹ́ẹ̀ dàbí ìlú Ìtòkò tó jẹ́ pé tẹ́lómi bá sọ pé òun lọ sí Ẹ̀mẹ̀rẹ̀, Ìtòkò làwọn ọlọ́kadà máa ń dárúkọ. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀ sà? A rí bẹ́ẹ̀ gbajúmọ̀ kó oríṣiríṣi gbajúmọ̀ ìlú Ìtòkò, gbajúmọ̀ tó yẹ pé nílẹ̀ Ẹ̀gbá yìí kò sẹ́ni tó gbajúmọ̀ tó wọn tó ìlú Ìtòkò. Kò sí ìlú tó lè sọ pé òun gbajúmọ̀ tó ìlú Ìtòkò lẹ́gbà yìí. Wọ́n á dárúkọ ìlú kankan o Ìtòkò dúró déédéé gan. Kò dẹ̀ sí nǹkan tó fi gbajúmọ̀ ọdún egúngún wọn ni. Torí ọdún egúngún tí wọ́n ń ṣe yẹn ìlú méje náà jọ ń ṣe. Yàtọ̀ sọ wọn ìlú tó kù jẹ́ pé ìlú kankan ló ń ṣe ọdún eégún. Ọdún eégún ìlú Ìtòkò ìlú méje ni ló ń ṣe ọdún eégún ìlú Ìtòkò. Ìtòkò, Ìkọ́pá, Ìrúnwọ̀n, Àìbò, ara láti ń pe àwọn eléyìí Ìlárò, Ìjàkọ́, Ìkàgbò ìlú méje tó ń ṣe ọdún wọn nìyẹn. Wọ́n máa ń sọ pé Ìtòkò ìṣọdún eégún, Ìtòkò ìṣọdún eégún. Ìtòkò ló gbé lérí ìlú méje ni wọ́n jọ ń bọdún ìjọ kan ṣo náà wọ́n jọ ń ṣọdún yọ̀ ń gbà kan náà. Ṣùgbọ́n tí ó bá torí bọ̀ ẹ̀rọ tí ó bá wọ yàrá kò lè mọ nǹkan tá a ṣe. Ẹni tí ó bá súnmọ́ bẹ̀ dáadáa kó jẹ́ mọ Ìtòkò, Ẹ̀mẹ̀rẹ̀ tàbí Kéèsì kò lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ìlú méje ló ń bọdún ìjọ kan ṣe tí Ìtòkò ń bọdún tán lọ́gùn Ìtòkò ìṣọdún Ìtòkò nìkan kọ́ ìlú méje ni. Tó bí yẹn ṣe rí nìyẹn. Alhaji Àyìnlá Ọmọwúrà Kẹ̀dẹ̀rẹ̀ nígbà ayé wọn gbogbo ọ̀nà fi jẹ́ kó yé gbogbo àgbáyé pé òun ò bá Ìtòkò ṣe. Ẹ̀mẹ̀rẹ̀ náà bá ṣe, Ẹ̀mẹ̀rẹ̀ náà jóyè sí, Ẹ̀mẹ̀rẹ̀ náà bímọ sí, Ẹ̀mẹ̀rẹ̀ náà bá lọ Mẹ́kà, Ẹ̀mẹ̀rẹ̀ náà ra mọ́tò sí, Ẹ̀mẹ̀rẹ̀ náà ṣẹ́gun sí láàrúmọ̀ eégún Anígilájé, Ẹ̀mẹ̀rẹ̀ náà ṣẹ́ ó ń bọ̀dọ̀ wọn jóyè Ìtòkò wọn ọ̀dẹ̀ tí nǹkan sí ìlú Ìtòkò. Àbí oyè wo ni bàbá wa Alhaja Ọmọwúrà jẹ ní akọgun àpáyé gbogbo ìlú Ẹ̀mẹ̀rẹ̀. Akọgun àpáyé Ẹ̀mẹ̀rẹ̀. Akọgun àpáyé máa wí ọ̀rọ̀ tó dùn bẹ́ẹ̀ làwọn náà jẹ́ ní ìtàn wọn. Ó nípọn bọ̀lì àtẹ̀pà lórí wọn ó lágbára jù ó ta sánsán. Eégún yẹn ṣì wà ó sì ń bọ́dọ̀. Eégún yẹn ṣì wà. Anígilájé yẹn. Ṣé eégún yẹn ṣì wà? Ó ti wà. Eégún Alhaja Ọmọwúrà ṣì wà. Ó sì wà. Wọ́n sì ń ṣe lọ́dọọdún. Yes. Ẹ ṣé gidi gan ni sà. Ní ìlú Ẹ̀mẹ̀rẹ̀ yìí eégún wo ni ó ní agbára jù ní ìlú Ẹ̀mẹ̀rẹ̀ àbí kò sí eégún kankan tí a lè sọ pé ó lágbára jù? Gbogbo eégún tó wà l'Ẹ̀mẹ̀rẹ̀ léégún alágbára. Àwọn bàbá wa wọ́n di agbára wá sílẹ̀ Ẹ̀gbá nígbà wáṣẹ̀. Ṣé Yorùbá mi yẹn yé? Bẹ́ẹ̀. Gbogbo eégún tó wà l'Ẹ̀mẹ̀rẹ̀ kò sí tó ṣe fojú di.
kékeré labẹ́rẹ́ kéré kì í ṣe mímì adìyẹ ní gbogbo eégún tó wà lẹ́mẹ̀ rẹ̀ bàbá dẹ̀ ń wòran eégún káàkiri lójú wọn ṣe ń wòran eégún ẹ̀mẹ̀ rẹ̀ lára kì bá wọn yọ̀dẹ̀ ya àdá yọ̀bọ̀n yọ̀gí yọ̀ǹkọ̀kan nùnùnùnù ọdún eégún ọdún Ògún ni ìyẹn ló ń jẹ́ kó rí bẹ́ẹ̀ tó eégún lẹ́mẹ̀ rẹ̀ eégún pọ̀ gan lẹ́mẹ̀ rẹ̀ lóríṣiríṣiríṣi àwọn náà ní lẹ́gbàá ọjà àwọn la ní ọ̀njàdù àwọn la ní eégún tó ń fìdí wọ́ yìí gbọ̀ngùládà oríṣi eégún pọ̀ gan lẹ́mẹ̀ rẹ̀ kò sí tó ṣe fojú di inú ẹ̀ èyí tó ń bọ̀ yìí ó máa ṣe bákan fún kò sínú ẹ̀ ká ṣàpà ká kì wọ́n lè kúrò lọ́rọ̀ ejò léégún tó bá jáde lẹ́mẹ̀ rẹ̀. ọ̀dà ẹ ṣé gidi gan ni sà kí nìkan tí ẹ lè bá wa sọ nípa ìtàn tó rọ̀ mọ́ omi ọgbẹ́ omi ẹ̀mí rẹ̀ sà. ọgbẹ́ omi ẹ̀mí rẹ̀ olójú ẹni tó yé o òrìṣà ni o òrìṣà ni o òrìṣà yẹn ló ní omi yẹn o wọn bàbá ti rí òrìṣà yẹn mọ́lẹ̀ nítorí àti sìn ó dangerous gan mo rò pé nǹkan tí mo sọ yẹn yé òrìṣà tó fá kìkì gan ni o bọ̀tí orúkọ òṣè máa dá lórí afẹ́fẹ́ yẹn orúkọ òrìṣà yẹn òṣè máa dá lórí afẹ́fẹ́ wọ́n ti rí mọ́lẹ̀ wọ́n ní omi ẹ̀ tó wá lò tí wọ́n bá bímọ tuntun tí wọ́n bá ṣe bímọ lẹ́mẹ̀ rẹ̀ tó jọmọ tuntun tí wọ́n bá la bu omi yẹn nífẹ̀ẹ́ rẹ̀ láì fọhùn tí wọ́n bá fún ọmọ yẹn mu kò sáàrẹ̀ tó máa ṣe ọmọ yẹn láyé. ǹjẹ́ kì í ṣe dì sísà. lágbára Ọlọ́run lẹ́yìn tó bá mọ̀. tó bá mọ̀ ṣé ọmọ ìlú Ẹ̀mẹ̀rẹ̀ nìkan ló lè bu omi ẹ̀ mu ni àbí. omi Ẹ̀mẹ̀rẹ̀ ni Ẹ̀mẹ̀rẹ̀ ni ó ti wáyé nítorí tá à ń gbélé náà ìṣomi tó ń gbélé náà. omi tó ń mu lásán bẹ́ẹ̀ náà. tó ń fi wẹ̀ náà sà. tó fi ń wẹ̀ tó fi ń fọṣọ. ọ̀dà ẹ ṣé gidi gan ni sà. ìbéèrè kan wá wà tí mo fẹ́ béèrè nípa bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà. tí a bá ní pé kí á wò bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ tí a fẹ́ lè sọ pé àwọn ni wọ́n jẹ́ kí àwọn ìlú kọ̀ọ̀kan ní Abẹ́òkúta kó popular díẹ̀ nítorí pé bẹ́ẹ̀ ṣe máa ń ẹ̀bùn gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé Alhaji Ọmọwúrà ò ṣe olórin kékeré bẹ́ẹ̀ ṣe máa ń dárúkọ wọn dáadáa pápẹ́ nísìn tábà rí kò síbi tí kò sí káàkiri àgbáláyé tí wọ́n ti gbọ́ orin Alhaji Ọmọwúrà tó ti ní gbọ́ Ẹ̀mẹ̀rẹ̀ nínú orúkọ tẹ́lẹ̀ ní Ọlájídé Ẹlẹ́mẹ̀rẹ̀ Adémọ́lá Òṣèwùnmí ọmọ Ẹlẹ́mẹ̀rẹ̀ kí nìkan tí a tẹ̀lé sọ pé àwọn ìlú tí ẹ ṣe nípa bàbá wa Alhaji Ọmọwúrà kí àkọ́tẹ̀ fi appreciate pé bàbá náà ti ń gbé orúkọ ìlú wa ga. ọpẹ́ ní fọ́lọ́run nígbà ayé Alhaji Àyìnlá Ọmọwúrà ẹni tí Ọlọ́run bá gbéga kò ṣe rẹ̀ wálẹ̀ ni torí nígbà tá Alhaji wà láyé Alhaji fi gbogbo ìgbésí ayé wọ́n fi ṣiṣẹ́ orin ni ṣùgbọ́n ojú ò làbí àsìkò yìí Alhaji sọ̀rọ̀ gan wọ́n sọ̀rọ̀ gan o ẹ bá wo nǹkan gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ yìí oríṣiríṣi ọ̀rọ̀ Alhaji sọ wọ́n sọ̀rọ̀ débi pé gbogbo nǹkan ló ti léwó gàrí 2 náírà ojú kẹ́ni méjì ò fi panu nígbà yẹn kẹ́ni mo bá jẹ́ bójú ṣe dúdú tó 1 náírà 20 kọ́bọ̀ náà ní kọ́ máa tọ́tí lóde sẹ́yìn ọ̀nà àwọn alamọ báyé gbẹ̀ ṣe rí ọmọ tó jẹ kíyàwó tó jẹ ká tó ṣe ilé rẹ̀ ká tó ṣe ilé ẹbí ká tó raṣọ sára kábíyèsí Elédùmarè ó ní 1 náírà 20 kọ́bọ̀ náà ní kọ́ máa tọ́tí ó ṣe ẹ̀rí gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe ayé yín lọ sókun ẹ títí léwé níbi wọn ti ṣe níbí wúri o. so look at that gbogbo ìgbà yẹn ó sì èlò ní gbogbo owó sí Alhaji gbàngbà yẹn látàtà Alhaji ti Mẹ́kà dé 1975 Alhaji ṣe mọ̀ pé ní owó ṣe fúyẹ́ lẹ́yìn ló ṣe gbé fúkẹ́ lẹ́yìn tí Murtala kú ní 13 February 1976 wọ́n ṣe ṣe 20 náírà jáde ní February 12 1977 wọ́n pé kan nínú yẹn ti yé Alhaji dẹkùn ní 1980 20 náírà ní alárafá mi tí Alhaji Àyìnlá Ọmọwúrà gbangba yẹn kí ni 20 náírà kí ló tó ṣe náà dùn yẹn. nǹkan tí ẹ lè bá wa sọ nípa màmá wa Alhaja Kudirat Kadejọ àti ìkópa àwọn tí wọ́n máa ń kó ní ìlú Ẹ̀mẹ̀rẹ̀ bí báyìí. Alhaja Kudirat Ọmọ́túndé Kadejọ ọmọ Ọlọ́pàdé òsì nǹkan tá a ní fún àdúrà ni àdúrà la ní fún torí Ọlọ́run ọba ló ní kún fáyà kún bíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́ Ọlọ́run ọba ni Ọlọ́run kó wọlá àti tóbi ẹ̀kọ́ lọ́n fún gbogbo alẹ́mì gígùn àtàlàáfíà tó ti yé ibi tó wà yẹn Ọlọ́run má jàn gbókù ẹ̀ wálé wá bá wa ó fojú ọwọ́ ṣiṣẹ́ kó má fẹ̀yìn ọwọ́ dànù kó má pàdé alágbèdá àdúrà lọ́rọ̀ ẹ̀ gbà nítorí
ó ṣẹ̀ṣẹ̀ yọ sílùú ní mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa o ó ṣẹ̀ yọ sílùú ní inú ẹbí wọn ni wọ́n ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ ìwọ́n nísìnyí wọ́n ti yọjú sílùú wọ́n ti yọjú sílùú ìlú tí mọ̀ wọ́n nísìnyí kọ́lọ́ wá jẹ́ ká mọ̀ wọ́n dáadáa tán kọ́ náà wàá mọ̀ lu Ẹ̀mẹ̀rẹ̀ dáadáa tán kí gbogbo nǹkan yẹn kó lè tò kó lè tù kó lè bà ẹni tó nífẹ̀ẹ́ ìlú lọ́kàn ni níwọ̀nba ìgbà tá a fi rí tó fi wá sí ìlú Ẹ̀mẹ̀rẹ̀ èèyàn dáadáa ni tó ní ohun ìrẹ̀lẹ̀ láti báyàn sọ̀rọ̀ tó mọ ìwà hù tó dẹ̀ gbà wípé ìlú bàbá òun kò gbọ́dọ̀ bàjẹ́ Ọlọ́run dẹ̀ ní bá ìlú Ẹ̀mẹ̀rẹ̀ jẹ́ so ẹ̀dá arú ẹ̀ ní ẹ̀dá tó à ń ṣàdúrà fún ní àti ilé àtọ̀nà ẹ̀ kó má bàjẹ́ wọ́n á fojú sunkún ọmọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kó túbọ̀ jára mọ́ kó má kó rẹ̀wẹ̀sì kí ìlú Ẹ̀mẹ̀rẹ̀ túbọ̀ máa ṣe kí ni ó máa túbọ̀ máa gòkè. ọ̀dà ṣe gidi gan ẹ bá wa kí gbogbo àwọn ọmọ ìlú Ẹ̀mẹ̀rẹ̀ nílé lóko tó wà káàkiri àgbálá ayé tí wọ́n ń wò yín báyìí sá. àdúrà náà nìyẹn náà gbà. ẹ bá kí wọn tó bá ṣàdúrà fún wọn. kò sí kíkí kan tó wà mẹ́jú pé kọ́lọ́n dá gbogbo wa sí kọ́lọ́n gbọ́ gbogbo wa sókè wọ́n má rùkú ẹnikẹ́ni wá lénú gbogbo wa àtàdé wà lé náà ká má gba lẹ́tà ọ̀fọ̀ ká ní máa kọ lẹ́tà ọ̀fọ̀ sí yàn. ìlú Ẹ̀mẹ̀rẹ̀ ti yàtọ̀ síta náà ó ti yàtọ̀ sí ti ìjẹta ni àwọn èèyàn ń sá fún ìlú Ẹ̀mẹ̀rẹ̀ àti lánàá náà ní Ẹ̀mẹ̀rẹ̀ ológun ni wọ́n kíní kan ni wọ́n kán pààyàn náà mọ̀ kán ṣèyàn léṣe náà mọ̀ kò sí yẹn mọ́ nísìnyí owó láyé fi ń jagbà òun láyé dẹ̀ fi ń jagbà nísìnyí Ẹ̀mẹ̀rẹ̀ náà ti dúró nígbà kan ní town hall ìbá náà dẹ̀ ti ní town hall nísìnyí so ọpẹ́ ní fọ́lọ́run nínú town hall tó wà lẹ́gbàá ilé ni wọ́n dá wọn ní tẹ́mẹ̀rẹ̀ àmọ́ town hall gbàgà gbọ̀ngàn òde òsìn náà ní tẹ́mẹ̀rẹ̀ so kọ́lọ́tún bàbá gbé gbogbo ọmọ Ẹ̀mẹ̀rẹ̀ kọ́lọ́tún bàbá gbé gbogbo wọn lọ́wọ́ sókè gbogbo tó wà ní òkèèrè kọ́ máa bọ̀ nílé àṣà bàbá wa alákìlẹ̀ gbà ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ kábíyèsí o bàbá náà sọ fún wa pé ká pe gbogbo wọn wálé wọ́n máa tún lè ṣe ìlú ti di nǹkan tí kálukú ń fìlú ẹ̀ yangàn ìlú ti di nǹkan tí kálukú ń fìlú ẹ̀ tó fi ń ṣàgbé tó fi ń ṣe àgàgbàgà nísìnyí ìlú mi dájú ìlú ẹ lọ kílẹ̀ ṣe sí ìlú yín ẹ̀rọ aláwo olú tiwa òun láyé dẹ̀ ń ṣe kí ni láyé dẹ̀ ń lò nísìnyí tó gbogbo wọn lágbára Ọlọ́run wọn ní móríṣẹ́kú wọn ní faragbàrú ẹ̀ wọn ní búrò òkèrè ìbànújẹ́ ọmọ ní kú sílé de ẹnikẹ́ni nínú gbogbo wa lágbára Ọlọ́run bí àdúrà mi ṣe rí sí gbogbo wọn nìyẹn tó dáná ọmọ lókèrè gan ọmọ ìlú Ẹ̀mẹ̀rẹ̀ ọ̀tẹ́ èèyàn ò lè mọ̀ pọ̀ ọmọ Ẹ̀mẹ̀rẹ̀ ni wọ́n téèyàn ò lè mọ̀ pọ̀ ọmọ Ẹ̀mẹ̀rẹ̀ ni wọ́n ọ̀pọ̀ gan-an ṣàṣà ní kọ́ńtírì tẹ máa wọ̀ lágbàáyé tẹ́ ní bọ́ ọmọ Ẹ̀mẹ̀rẹ̀ mẹ́ ìwọ̀n bá lẹ́yìn fẹ́ mọ̀ pọ̀ ọmọ Ẹ̀mẹ̀rẹ̀ ni àfi tó bá fẹ́ nu ara ẹ̀ sọ báyìí yẹn ṣe rí nìyẹn. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bàbá wa Olúwo ti ìlú Ẹ̀mẹ̀rẹ̀ àwọn ni ẹ̀ ń wò tí à ń bá sọ̀rọ̀ lọ́wọ́ yìí bàbá mi ǹjẹ́ ẹ rántí orin yìí Adébọ́lá Oṣòwùnmí ọmọ Ẹlẹ́mẹ̀rẹ̀ ẹ̀yà jẹ̀pẹ́ ayé ẹgbàdé ẹgbàgbá nílò ọwọ́ ewu ọmọ Ẹlẹ́mẹ̀rẹ̀ bàbá Adéyẹmí agbọ́dọ̀ lẹ́ẹ̀ máa pẹ́ fún wa sọ̀rọ̀ bá mi.